ìwòyí o, a kú bójú ọjọ́ ṣe rí, a kú jọjọ mi ni, a kú mi ni jọjọ. Ẹ máa wò pé tó jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ ni, àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbò tó tàdí mẹ́yìn, agbára ló lọ ṣe kí ni o, agbára ló lọ mú wá. Kí n tó gbàgbé, orúkọ tèmi ni Omidan Oyèṣọlá ọmọ ọlọ́kọ̀. Lórí ìkànnì Make It Entertainment TV náà ni a ti fi ọ̀kan kún èjì, a ti fi èjì kún ẹ̀ta láti lè mú ètò aládìídùn yìí wá sí ojú amóhùnmáwòrán yín. Lórí ètò yìí ni a ti máa bèèrè nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ètò yìí pín sí. Abala àkọ́kọ́ láti máa rí abala ìfọwọ́sowọ́pọ̀ níbi tí àwọn àlejò wa máa ti fọwọ́sowọ́pọ̀ láti dáhùn àwọn ìbéèrè tí a ní fún wọn. Lórí abala ìkejì ni a ti máa rí abala má já mi kunlẹ̀ níbi tí àwọn àlejò wa máa ti máa gbìyànjú láti má já ara wọn kunlẹ̀ lórí àwọn ìbéèrè tí a ní fún wọn. Lórí abala ẹlẹ́kẹta láti rí abala márùfin níbi tí àwọn àlejò wa ò ti ní àǹfààní láti lè rẹ́rìn, láti lo ṣùgbọ́n, àmọ́ àti bẹ́ẹ̀ ni láti dáhùn àwọn ìbéèrè wọn. Ẹnikẹ́ni nínú àwọn àlejò wa tó bá ṣì àwọn ìbéèrè tí a bá béèrè lọ́wọ́ wọn, wọ́n ní láti san ẹ̀jẹ́ pẹ̀lú ẹmu ife kan, obì tàbí orógbó. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan kẹ́ máa bá wa kára lórí ètò ọmọ Yorùbá ni mí. Ṣé ọmọ Yorùbá lẹ́yìn, ọmọ Yorùbá lẹ́mi, ẹ máa bá wa ká lọ.